Omi àràmàǹdà tó ń ṣiṣẹ́ ìyanu tó jẹ́ awogbaàrùn. Omi inú àpáta tí wọ́n pè ní omi òkè àbọlà. Yorùbá Gidi TV. Omi òkè àbọlà yẹn ọjọ́ ọdún ìṣẹ̀ṣe lèèyàn lè bu o, torí pé ibẹ̀ yẹn máa ń wà ní títì pa ni fódìdí ọdún kan. Ó tún dìgbà tí ó tún di August next year kan tó ṣí. Ṣíṣí tó bá dẹ̀ ṣí yẹn pé òkè àbọlà kú bí 3 days náà máa ṣí pé kán lọ roko bẹ̀ kán lọ túnbẹ̀ ṣe. Àwọn èèyàn ò kí ń wọ bẹ̀ o. So tó bá dẹ̀ ti túnbẹ̀ ṣe tán roko ẹ̀ irú ànánsìn yẹn ní òkè àbọlà kọ̀la. Wọ́n ti gbé ẹran lọ síbẹ̀, wọ́n ti lọ pa bí èṣù wà ń bẹ̀, wọ́n ti bọ èṣù bẹ̀, wọ́n ti bọ gbogbo àwọn òrìṣà tó wà ń bẹ̀. Wọ́n ti pa ẹran, wọ́n ti bọ omi yẹn náà wọ́n ń bọ ni. Ẹ̀ẹ̀kan lọ́dún yẹn náà dẹ̀ ń bọ. Àpáta ní ibẹ̀ yẹn. Àpáta ni. Omi yẹn dẹ̀ rèé. Wọ́n bá ti bọ́ tán bẹ́ẹ̀ yẹn, tán ti pa obì, tán ti ṣàdúrà, tán ti bọ́ tán ní òkè àbọlà kọ̀la, that's August 19, àwọn èèyàn ti láǹfààní àti máa bù. Irú báwọn èèyàn ṣe pọ̀ ńbẹ̀ tán lura wọn lónìí. Àwa ò lọ sídìí ẹ̀ rárá. Immediately tán wọ́n ti ṣàdúrà sí tán, tán ti pa ibì tán ti bọ́ tán lánàá làwa ti bù. So kò sí nǹkan tán kì í fi ń ṣe. Wọ́n fi ń ṣe ìwòsàn. 5 litres keg ni gbogbo wa kó lọ síbẹ̀ látàná tá ti lọ bù. So àbá wọn jà sí lénìí tí gbogbo wọn débẹ̀ tán nara wọn, àbá wọn sí ń bẹ̀. So ìyẹn ni pé ojúlówó oníṣẹ̀ṣe tó bá wá síbẹ̀ ni ó kọlà àdúrà ó kọlà ẹ̀. Bí kan ní Christmas Eve, or ní Year Eve, àwa ti ṣe látàná. So tó yẹ pé àwa ti bu ojúlówó omi lọlé. Èyí tó wà ńbẹ̀ náà ojúlówó ṣì ni o, ṣùgbọ́n tó bá kọ́kọ́ débẹ̀ ìwọ gan máa mọ̀ pé no, omi eléyìí tó ti yẹ. So kí ni mo fẹ́ sọ ńbẹ̀ ni pé omi yẹn nígbà ìwáṣẹ̀ náà wọ́n fi ń ṣe ìwòsàn ní títí dìsìn. Is it not 3 years ago náà níyàn kan kó kẹ́gì wá láti Kwara State. Ó fẹ́ wá bomi yẹn kò rómi bù. Wọ́n ti gbọ́n gbogbo ẹ̀ tán. Tóun dẹ̀ fìdí jálẹ̀ ó bú sẹ́kún. So ó máa ti ní ẹ̀rí lórí ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ń ṣe. Ènìyàn tó ń wọ́mọ fọ́jọ́ pípẹ́ tí ò rọ́mọ bí tó débẹ̀ tán bomi yẹn fún tó dẹ̀ lóyún tó bímọ. Èèyàn tí oríṣiríṣi nǹkan ṣá, oríṣiríṣi testimony làwa ti gbọ́ nípa omi yẹn o. Láti gbọ́ kò dẹ̀ wọ́n lé mi, Ọlọ́run ò ní jẹ́ ará ìdá. Téèyàn bá ní sílé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀, àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ní tán bá strong, o lè bù sínú omi mọ́ omi ìwẹ̀ wọn, wàá fi wẹ̀ fún wọn. O lè wọ́n sí wọn lórí, o lè wọ́n sílé gan. Tẹ́ bá notice pé ilé kan wà o, ẹ̀mí kan ń disturb wọn ńbẹ̀, o lè wọ́n omi yẹn sílé, o lè wọ́n káàkiri inú ilé, o lè fi ṣe ìwòsàn, ẹ lè mú, ẹ lè fi wẹ̀. So oríṣiríṣi nǹkan ló ń ṣe ṣá. Anyway. Àṣé lóòótọ́ ni pé ìṣẹ̀ṣe làgbà lóòótọ́. Ẹ wá wo omi àràmàǹdà tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awogbaàrùn tó tún ń wo ọ̀pọ̀lọpọ̀ àìlera àti àìsàn sàn. Omi òkè àbọlà yìí ló fìdí kalẹ̀ sórí òkè kan tó wà ní agbègbè Kúgbà ní orí òkè àbọlà, níbi tí àwọn oníṣẹ̀ṣe máa ń kóra jọ pọ̀ sí lọ́dọọdún láti ṣọdún ìṣẹ̀ṣe. Omi yìí ní ojúkòtò níbi tó ti ń sun jáde láti inú àpáta. Ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò afẹ́ ni wọn ò sì fi bẹ́ẹ̀ mọ̀ nípa omi òkè àbọlà yìí tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n láǹfààní láti dédi kànga náà láti lọ bù nínú omi náà. Omi òkè àbọlà ni wọ́n máa ń bù lọ́dọọdún gẹ́gẹ́ bí ìsàmìsí ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe tó máa ń wáyé lógúnjọ́ oṣù kẹjọ ní gbogbo ọdọọdún. Ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn lágbègbè Kúgbà ni omi òkè àbọlà yìí fìdí kalẹ̀ sí. Gbogbo ìgbà tí wọ́n bá ti ń ṣọdún ìṣẹ̀ṣe làwọn èèyàn nílẹ̀ yìí àti lókè òkun máa ń wá nítorí omi náà. Gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn àbáláyé tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ṣe sọ, wọ́n ní ipa àti iṣẹ́ omi yìí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Wọ́n nítorí pé awogbaàrùn lomi náà. Ẹnikẹ́ni tán bá bù ú tó bá ní àrùn tàbí àìsàn kankan lára, ó di dandan kíru ẹni bẹ́ẹ̀ kó gba ìwòsàn. Àmọ́ ẹ̀ẹ̀kan péré ni àwọn èèyàn láǹfààní láti bomi yìí
torí wípé lákòókò tí wọ́n bá ń ṣọdún ìṣẹ̀ṣe ni àwọn èèyàn máa ń kó kẹ́ẹ̀gì wá àti àwọn ike lóríṣiríṣi láti wá fi bu omi náà, torí wípé lẹ́yìn tí wọ́n bá bù lọ́dún kan ó tún dọ̀dún tó ń bọ̀. Bí wọ́n ṣe ń ṣe ní Mẹ́kà tí wọ́n ń gàràfá tí wọ́n tún bu omi sẹ́mísẹ́mì, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ń ṣe lẹ́gbàá ilé. Irú ẹ̀ náà ní tòkè àbọ̀là, èyí tí àwọn oníṣẹ̀ṣe máa ń kórajọ pọ̀ sí ní gbogbo àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe láti jọ́sìn gbàdúrà, fi ìdùnnú wọn hàn sí Elédùmarè àti òòṣà òkè tó dá wọn sí láti tún rí ọdún tuntun. Àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ẹ̀sìn oníṣẹ̀ṣe bíi Olúwo, Ifá, Ojúbọ̀nà Onífá àti àwọn tí wọ́n jẹ́ adarí àwọn oníṣẹ̀ṣe ni wọ́n kọ́kọ́ máa ń ṣí ojú omi náà tí wọ́n á sì ṣàdúrà nídìí omi náà kó tó di wípé oníkálukú ń bu tiẹ̀ tí wọ́n sì ń gbé lọ. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti bu omi náà tí wọ́n sì ti ríṣẹ́ ìròyìn pé a jẹ́ bí idán ni o. Omi ọ̀hún lẹ́nikẹ́ni ò lè sọ ìgbà tó ti wà níbẹ̀, bó tiẹ̀ jẹ́ wípé iṣẹ́ ìwádìí yóò wáyé láìpẹ́ lórí omi òkè àbọ̀là tí kálukú máa ń dàgìrì lọ láti lọ bù lákòókò ọdún ìṣẹ̀ṣe tó máa ń wáyé. Èyí gan ló mú kí ọdún ìṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Ògùn dùn púpọ̀, pàápàá nílùú Abẹ́òkúta. Yàtọ̀ sí omi òkè àbọ̀là èyí tí àwọn èèyàn máa ń bù yìí tí wọ́n sì máa ń pariwo ẹ̀ pé awogba àrùn ni. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé lára àwọn àlàkalẹ̀ ètò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń ṣe lọ́dọọdún ní bíbọ òkè Olúmọ tó wà nílùú Abẹ́òkúta tí í ṣe olúlu ìpínlẹ̀ Ògùn, níbi tí wọ́n ti ń ṣe ìwúre èyí tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá. Ètò náà tún gbọ̀rọ̀ tún yọ pẹ̀lú bí ìdíje eré ìdárayá ṣe wáyé láàárín àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn ẹlẹ́sìn ìbílẹ̀, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn mùsùlùmí ní ìpínlẹ̀ Ògùn. Ayẹyẹ ọ̀hún ni wọ́n pe àkórí tọdún yìí ní títọ́jú àwọn ohun ìní àti àwọn àṣà wa. Ó jẹ́ ohun tó dùn mọ́ ọ̀pọ̀ nínú gẹ́gẹ́ bí wọ́n ṣe kéde ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti fi sàmì sí àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe tọdún 2025 nípínlẹ̀ Ògùn. Bó tilẹ̀ jẹ́ wípé èyí kò rí bẹ́ẹ̀ láwọn ìpínlẹ̀ tó kù, ṣùgbọ́n àrà ọ̀tọ̀ ni omi yìí tí wọ́n pè ní omi òkè àbọ̀là, tó jẹ́ pé ibẹ̀ ní gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé tí máa ń lọ parí gbogbo ètò ọdún ìṣẹ̀ṣe lọ́dọọdún. Lẹ́yìn tí wọ́n bá ti parí àdúrà àti ìwúre níbi ètò ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe náà, kálukú á kọjá lọ síbi omi kànga awogba àrùn náà láti lọ bù ú lò ó fún àwọn tó bá ní ìpèníjà tàbí ní àìsàn kan tó ń bá wọn fínra lágọ̀ọ́ ara. Yàtọ̀ sí omi òkè àbọ̀là tó jẹ́ omi pàtàkì kan àti omi àràmàǹdà tí àwọn èèyàn tó jẹ́ oníṣẹ̀ṣe máa ń sábà lọ bù àti àwọn tí kò ń ṣe oníṣẹ̀ṣe máa ń lọ bù lákòókò ọdún ìṣẹ̀ṣe ní òkè àbọ̀là tó wà lágbègbè òkè Àrẹ́gbá nípínlẹ̀ Ògùn, ìyẹn nílùú Abẹ́òkúta. Bákan náà, lára àwọn àlàkalẹ̀ ètò gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún ní bíbọ òkè Olúmọ tó wà nílùú Abẹ́òkúta tí ṣe olúlu ìpínlẹ̀ Ògùn, níbi tí wọ́n ti ń ṣe ìwúre èyí tó wáyé lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá kó tó di pé wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe. Ètò náà tún gbọ̀nà tún yọ pẹ̀lú bí ìdíje eré ìdárayá ṣe wáyé láàárín àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta, ìyẹn ẹlẹ́sìn ìbílẹ̀, kìrìsìtẹ́nì àti ẹ̀sìn Islam nípínlẹ̀ Ògùn. Ayẹyẹ tọdún yìí tí wọ́n pe àkórí rẹ̀ ní títọ́jú àwọn ohun ìní àti àwọn àṣà wa. Bákan náà, lọ́jọ́ ìṣẹ̀ṣe gangan tó jẹ́ 20 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Ògùn yóò ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo ọmọ káàárọ̀-o-jíire nípa bí wọn kò ṣe ní sọ àwọn ohun àjogúnbá wọn nù, tí àṣà àti ìṣẹ̀ṣe kò sì ní lọ sóko ìgbàgbé. Ní báyìí, gbogbo àwọn oníṣẹ̀ṣe jákèjádò ìpínlẹ̀ Ògùn, pàápàá nílùú Abẹ́òkúta tó fi mọ́ àwọn aláwọ̀ funfun láti ilẹ̀ Brazil, Portugal àti àwọn mìíràn, ni wọ́n ti wà ní òkè àbọ̀là tó wà lágbègbè Kúgbà, ìyẹn lókè Àrẹ́gbá nílùú Abẹ́òkúta, níbi tí wọ́n ti máa ń ṣe ọdún náà. Kí ni ìtumọ̀ àyájọ́ ìṣẹ̀ṣe gan? Ìṣẹ̀ṣe Day jẹ́ àyájọ́ ọjọ́, àṣà àti ẹ̀sìn táwọn ọmọ Yorùbá tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ jákèjádò àgbáyé máa ń sàmì rẹ̀ lọ́dọọdún. Lára àwọn orílẹ̀-èdè tó máa ń kópa nínú rẹ̀ yàtọ̀ sí àwọn ìpínlẹ̀ tó wà lẹ́yìn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ní orílẹ̀-èdè Brazil, Portugal àti ilẹ̀ olómìnira Benin. Ọjọ́ ìṣẹ̀ṣe yìí ni wọ́n yà sọ́tọ̀ láti bu ọlá fún àwọn òrìṣà àti ẹ̀sìn ìbílẹ̀ lọ́nà àti dáàbò bo àṣà àti ohun àjogúnbá ìran Yorùbá kó má bàa parun,
Kódà àwọn ìpínlẹ̀ kan nílẹ̀ Yorùbá bí ìpínlẹ̀ Èkó, Ọ̀ṣun, Ọ̀yọ́ àti Ògùn sì ya 20 oṣù kẹjọ ọdọọdún sọ́tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe. Káàkiri àwọn ìpínlẹ̀ ni ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe ti wáyé. Àkòrí fún ọdún ìṣẹ̀ṣe ti ọdún 2025 nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n pè ní bí ọ̀dẹ̀ òdù bí ìgbẹ́ nìlú rí. Eléyìí tó ṣe àfihàn bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí lásìkò yìí. Èèkàn lára àwọn oníṣẹ̀ṣe nípínlẹ̀ Ọ̀ṣun, Olóyè Ifágbénusọ́lá Àtàndá tó jẹ́ aṣíwájú awo àgbáyé ti fìdí àkòrí náà múlẹ̀ pé bí ilé kò bá dùn, ìlú kò lè dùn, bí ìlú kò bá dùn, ìpínlẹ̀ kò lè dùn àti pé bí ìpínlẹ̀ ò bá dùn, orílẹ̀-èdè náà kò lè dùn. Olóyè Àtàndá tó tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti di ahoro látàrí bí ìpínlẹ̀ àti orílẹ̀-èdè yìí ṣe rí lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni pé ọ̀pọ̀ ọlọ́mọge ló ti di aṣẹ́wó látàrí bí orílẹ̀-èdè yìí kò ṣe rọrùn. Nínú ohun tí Ifá sọ fún ọdún ìṣẹ̀ṣe ọdún 2025 yìí ni pé kí wọ́n má fi ẹran ikún sọ ẹran àgbọ̀nrín nù. Gẹ́gẹ́ bí odù Ifá ṣe sọ wípé kí gómìnà Adémọ́lá Adélékè ìpínlẹ̀ Ọ̀ṣun kó fi ọgbọ́n yanjú wàhálà ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tó wà níwájú ẹ̀ báyìí. Ifá tún tẹ̀síwájú pé kí gómìnà Adémọ́lá Adélékè ṣọ́ra gidigidi kó má bàa pàdánù ipò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, kó sì má lé ẹran ikún lọ pàdánù ẹran àgbọ̀nrín. Bákan náà, àwọn oníṣẹ̀ṣe nípínlẹ̀ Kwara ti pariwo síta o. Wọ́n ní àwọn kì í ṣe pidánpidán, pé àwọn eléré orí ìtàgé ni wọ́n sọ àwọn lórúkọ tí kì í ṣe tàwọn. Wọ́n sọ èyí fáwọn oníròyìn lọ́jọ́rú 20 oṣù kẹjọ bí wọ́n ṣe ń ṣàjọyọ̀ ọdún ìṣẹ̀ṣe jákèjádò àgbáyé. Nílùú Ìlọrin, Yèyé Adéṣìkẹ́mi Ọmọlára Olókun sọ pé ẹ̀sìn àlàáfíà ni ìṣẹ̀ṣe, ṣùgbọ́n àwọn eléré ìtàgé àti onísinimá àgbéléwò ló ń fi eré wọn ṣì àwọn èèyàn lọ́nà nípa àwọn. Ó rọ àwọn èèyàn kí wọ́n má ṣe tàbùkù bá àwọn mọ́, kí wọ́n sì bu ọ̀wọ̀ fún àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe fún àwọn ẹ̀sìn yòókù. Bákan náà, nílùú Ṣáò, ọba àrìṣà ìpínlẹ̀ náà, Ọbalówú Ọmọ́táyọ̀ Jagun sọ pé àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ni wọ́n ń lo àwọn eléré ìtàgé tako ìṣẹ̀ṣe. Ó ní ṣe ni wọ́n ń gbowó fún wọn láti ba ìṣẹ̀ṣe lórúkọ jẹ́. Ó ní ṣùgbọ́n gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ni wọn yóò kábàámọ̀ rẹ̀ ní kòpẹ́kòpẹ́. Àwọn eléré ìtàgé tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìpínlẹ̀ Kwara pé kí wọ́n jọ̀wọ́ jàre fún àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Kwara ní ìsinmi ní gbogbo 20 oṣù kẹjọ gẹ́gẹ́ bí àwọn ìjọba ṣe ń fún àwọn ilẹ̀ Yorùbá tó kù nísinmi. Ìpínlẹ̀ Ọ̀yọ́ kò gbẹ́yìn nínú ọdún ìṣẹ̀ṣe pẹ̀lú bí àwọn ẹlẹ́sìn àbáláyé jákèjádò ìpínlẹ̀ náà ti kórajọ pọ̀ nínú gbàgede pápá ìṣeré Lékan Sàlámì Adámásingbà tó wà ní agbègbè Dùgbẹ̀ nílùú Ìbàdàn. Lára àwọn ètò tí wọ́n yà sọ́tọ̀ ni yíyan bí ológun tí àwọn ìjọ àti lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó jẹ́ ti àwọn oníṣẹ̀ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe. Nínú ọ̀rọ̀ rẹ̀, alàgbà Omíkunlé Ẹgbẹ́ládé tí í ṣe ààrẹ ìṣẹ̀ṣe ti ìlú Ìbàdàn ṣàlàyé pé àwọn oníṣẹ̀ṣe jákèjádò ilẹ̀ Káàárọ̀-o-jíire ló jẹ́ èèyàn alálàáfíà. Ó tẹ̀síwájú wípé pẹ̀lú bí ìjọba yìí ṣe yan ọjọ́ kan sọ́tọ̀ láti ṣe àyájọ́ ọdún àwọn oníṣẹ̀ṣe, èyí yóò mú kí wọ́n má fi ojú ọ̀tọ̀ wo àwọn ẹlẹ́sìn àbáláyé. Olóyè Onífádé Ọlánìpẹ̀kun tó jẹ́ aṣáájú awo Ọ̀yọ́ wá pè fún ìṣọ̀kan láàrin àwọn oníṣẹ̀ṣe jákèjádò àgbáyé. Ọlánìpẹ̀kun ní ìbáraẹnisọ̀rọ̀ àti ìgbọ́ra-ẹni-yé ṣe pàtàkì kí ìgbélárugẹ lè bá ẹ̀sìn àbáláyé. Ó rọ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ olórí, tó sì pè fún ọgbọ́n àtinúwá, ìrónilágbára àti lílo òye ìmọ̀ ayélujára láti gbé ẹ̀sìn àbáláyé lárugẹ. Àwọn oníṣẹ̀ṣe ní ìpínlẹ̀ Oǹdó, àwọn náà kórajọpọ̀ sí Adégbémilé nílùú Àkúrẹ́ láti ṣàjọyọ̀ ọdún ìṣẹ̀ṣe tọdún yìí. Àwọn oníṣẹ̀ṣe yìí darapọ̀ mọ́ àwọn ojúgbà wọn jákèjádò ilẹ̀ Káàárọ̀-o-jíire láti ṣe àjọyọ̀ ìṣẹ̀ṣe. Wọ́n wá ṣàpèjúwe àyájọ́ náà gẹ́gẹ́ bí ohun tó pọn dandan láti ṣe fún gbogbo ọmọ Yorùbá nítorí ìṣẹ̀ṣe làgbà. Gbogbo ètò ló ti tò fún ti ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe tó ń ṣe káàkiri àgbáyé, pàápàá láwọn ẹkùn ìwọ̀ oòrùn nílẹ̀ Nàìjíríà 20 oṣù kẹjọ ọjọ́rú. Bí wọ́n ṣe ń ṣayẹyẹ ọdún ìṣẹ̀ṣe náà láwọn ìpínlẹ̀ bíi Èkó, Ọ̀ṣun, Èkìtì, Kwara àti Oǹdó náà ń ṣe ní ìpínlẹ̀ Ògùn. Ìjọba ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀ṣun àti Ọ̀yọ́ ni wọ́n ti kéde ṣáájú pé ìsinmi lẹ́nu iṣẹ́ yóò wà
ní ogúnjọ́ láti fi sàmì sí ọdún ìṣẹ̀ṣe. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀. Tó bá ti délé iṣẹ́ wa, ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run máa ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ̀ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ Yorùbá. mà ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.